ẹgbẹ́ àdúrótì yorùbá tó lálẹ́ wò ní ìjọba ìbílẹ̀ ti ìlú ìpòbẹ́ ìyẹn ní àárín gbogbo ìlú ìpòbẹ́ gan látòrí ọwọ́ Sùràkátù Fauzan tí gbogbo èèyàn mọ̀ sí àgámà òun lọ́wọ́n bá mi ò kélò láti dá gúrùpù ètí àpòrúkọ ẹ̀ ní ẹgbẹ́ yorùbá dùn sílẹ̀ láti ìgbà tí ó ti pẹ́. ẹ̀tọ́ ni kò yíwa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó ń kópa nínú ẹgbẹ́ yorùbá dùn kí ó tó di pé àdúrótì ẹgbẹ́ yorùbá dùn ó wà lálẹ́ wò láàrin ẹgbẹ́ náà tó sì ń tẹ̀ síwájú. ayẹyẹ ọdún wọn ti ọdún 2025 ti wáyé níbi tí ogunlọ́gọ̀ gbogbo àwọn èèyàn ti péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún náà níbi tí a ti rí bàbá ẹgbẹ́ ìyá ẹgbẹ́ alájà Abíọ́sẹ̀ Sínátù àti àwọn lẹ́ẹ̀kan ló yọjú síbi ayẹyẹ yìí lásìkò tí ó ń bá ikọ̀ iléeṣẹ́ wa sọ̀rọ̀. ọ̀gbẹ́ni Kódájú Ebenezer tí gbogbo èèyàn mọ̀ sí Ẹbọ́nì ṣe àlàyé fún ikọ̀ iléeṣẹ́ wa lórí ayẹyẹ ọdún ọ̀hún tí ó ń wáyé pẹ̀lú bínú ẹ̀ ṣe dùn tó èyí tóun sì jẹ́ alága ẹgbẹ́ fún ẹgbẹ́ àdúrótì yorùbá dùn. ọdún yẹwà ń ṣe lẹ́nìí ọdún yorùbá dùn là ń ṣe lẹ́nìí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ti pẹ́ àti ṣe irú ẹ̀ nìsín wọ́n ti dọ́dún kẹta ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ̀lọ́ ọlọ́run dá wa sí lónìí títí yẹ́mi ìwágù yẹ́bù dúró lónìí kátó sọ́mì sí kátó ṣe é lónìí yẹ́ ọlọ́run mú wa rí ọjọ́ ìníyè láyọ̀ àtàlàáfíà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run iná dún làwọ̀ o àwọn ọ̀nà fàájì ọdún ẹ̀ ká nà lọ́wọ́ yìí. mo gbá bíi láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́ gálí pé wọn kálukú ń ṣe ni wọn kó mọ̀ ṣe yorùbá kò gbọ́dọ̀ parun tẹ̀lé àṣà yorùbá láṣà yorùbá àṣà yorùbá kò sì gbọ́dọ̀ parun kò sì ní parun wò láéláé. gbogbo wa kájọ dúró kájọ mọ́ gbé àṣà yorùbá lárugẹ pa ṣe ń gbé yé ọlọ́run sì mọ́ tiwa lẹ́yìn. ilé ìgbafẹ́ ayédùn tó wà nílùú ìpòbẹ́ ní àdúgbò àgbàrò ló gba àlejò ogunlọ́gọ̀ àwọn ènìyàn lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà tí wọ́n wá bá àwọn ẹgbẹ́ náà dunnú lórí àgbékalẹ̀ ọdún ìtì ó wáyé. alájà Sínátù Abíọ́sẹ̀ tí ń ṣe ìyá ẹgbẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí ìyá Fàìsọ Elékùrọ́ àwọn náà pẹ̀lú kò ṣàìbá ikọ̀ iléeṣẹ́ wa sọ̀rọ̀. àwọn ayé ẹsẹ̀ wọn kò dúró nọ́nà ẹgbẹ́ náà dáadáa wọn kọ́ padà fún ẹsẹ̀ wọn kó dúró dáadáa ṣiṣiṣi nítorí ibi yàn fún ojú ẹgbẹ́ náà sí tẹ́lẹ̀ kò sí wọ́n mọ́ ẹgbẹ́ Yorùbá ti lọ òkè gan-an ni ó ti lọ òkè kò sí ẹgbẹ́ kékeré mọ́ míyàn kan bá dúró làbá yọ wọ́n pé jìgá kò náà ẹ̀ á wá dùn wọ́n. ẹgbẹ́ ọ̀hún ti ń tẹ̀síwájú ní ìsìn tí yóò sì kú láìpẹ́ láì jìnnà tí àtúgbé ẹgbẹ́ yóò tún ṣẹlẹ̀ wọ́n rọ gbogbo àwọn èèyàn tí ó fẹ́ kópa láti túbọ̀ jẹ́ ẹnìkan ilé tí ó dúró déédé torí àdúrótì yorùbá dùn ti wà tipẹ́tipẹ́ ó sì ń tẹ̀síwájú níjọba ìbílẹ̀ ti ìlú ìpòbẹ́ ikọ̀ iléeṣẹ́ Solo TV láǹfààní láti wà ńbẹ̀ táwa náà sì kópa ńlá ní ká mú díẹ̀ lára ìròyìn tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ wá sórí afẹ́fẹ́ fún yín ká súnmọ́ ìṣẹ̀lẹ̀ àdóso ìjábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Solo TV Abudu Lanija ló gba àwòrán àti ohùn sílẹ̀. Solo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.